Mo post iṣẹ́ bàbá Kẹ́hìndé Wojú-Adé. Is it Wojú-Adé or Wojú-Ọlá? Wọ́n jẹ́ fertility scientist. Àwọn onímọ̀ nípa béèyàn tí ń lóyún téèyàn tí ń bímọ, nípa reproduction. When you say fertility scientist, àwọn tí wọ́n jẹ́ onímọ̀ nípa ìbímọ. Tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ fún àwọn obìnrin tí wọ́n ti pé 40 ọdún sókè ṣùgbọ́n tí wọn ò bímọ, tí wọn ò lọ́kọ, pé kí wọ́n wá bí wọ́n ti ṣe bímọ. Of course it's an advice. Ẹni tó bá fẹ́, ẹni tí ò bá sì fẹ́. Bẹ́ẹ̀ nǹkan tí mo fẹ́ address ní comment section fídíò yẹn. Tẹ́yìn kan lọ sọ pé àwọn tán ti pé 45, àwọn tán ti fi kékeré wọn ṣe tí ò dáa, àwọn ni wọ́n ń dàgbà tí wọn ò wá ní lọ́kọ. Ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún. Gbogbo ẹnu yín yányán ẹ gbé sọ̀hún. Ṣé ẹ rí àwọn tán ti gbó, tán ti dàgbà, tán lọ́kọ, tán bímọ rí yẹn? 90% of them are decent ladies. Many of them are virgins tí wọ́n mọ ọkùnrin. Ṣé ẹ rí ìwọ tó bá fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn, tó bá sọ pé over spirituality, mo lè agree. Because most of the time, apart from over spirituality, upbringing tá a ní religious bodies ni pé tó o bá gbóhùn, tó o rí vision, tó o lálàá, tó o ríran, o ò lè fẹ́yàn. As much as táwọn brothers bá ń wá, bro tí wọ́n gan mọ̀ pé ó nífẹ̀ẹ́ ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín, tó sì gentle, tó ṣe wípé ara rẹ̀ kàmù, ara ẹ̀yin méjèèjì, you guys are still very young. Ọmọ wá vision. Èmi ti rẹ́ni tó jẹ́ wípé ó ní relationship tó lòun lọ attend seminar kan l'Abuja. Pẹ́ni tó preach ní tó bá gbóhùn Ọlọ́run gẹ́gẹ́ bó ṣe ń gbóhùn òun báyìí audibly báyìí, ó gbọ́dọ̀ fẹ́ ọkọ. Ó sì padà dé, ó sì wá dismantle relationship yẹn. Láti ìgbà tó ti lé brown lọ ọdún kẹwàá rẹ̀. And of course, òun gan, she was 27 years nígbà yẹn. 10 years after tó lòun ò rí vision tó lé bro lọ, ló tó ní another relationship. Relationship yẹn dẹ̀ ní genotype wọn ò compatible. Àǹtí yẹn ti pé 42 nísìn, kò mọ́kùnrin, kò lọ́kọ, kò sì bímọ. Yàtọ̀ fún over spirituality, vision, revelation tán ni ẹ mọ̀ wá kiri kẹ́ tó sọ yẹ́sì. Àwọn míì wà tó ṣe wípé bàbá wọn nínú Olúwa tí wọ́n jẹ́ pé bàbá wọn yẹn ni wọ́n lóyà sí. Wọ́n ti mọ̀ pé tó bá lọ́kọ tó settle down ò ní sí fingertip àwọn ọmọ káwọn mọ̀ pé ọ̀ránṣẹ́ ẹ̀wọ̀ sí. Tó bá ti mọ́kọ wá, ọ̀pọ̀lọpọ̀ wá sí rèé, á pàtàkì àwọn God of men ju bàbá tó bí alọ́mọ gan lọ. Tí ìbá ṣẹni tí ó bá padà gbọ́n torí ẹ̀ pé tó bá ti mọ́kọ́ lọ́dún bàbá ẹ̀nu Olúwa, wọ́n mọ̀ sọ fún wọn pé kì í ṣe God of will fàyè rẹ̀, kì í ṣe will of God fàyè rẹ̀. Ìwọ náà wà jókòó rẹpẹtì títí tó fi wọ menopause. By the time you realize that you've been a fool all along, ó ti máa bọ́ sórí. Èmi ti réyàn tó mọ́kọ́ lọ han bàbá ẹ̀nu Olúwa at the age of 38. Tán ní kò ń ṣe will of God. Àwọn náà pé bro sẹ́gbẹ̀, tán sọ pé sister ò kì í ṣèyàn gidi. Tán rojọ́ burúkú fún sister, fún bro. Náà rojọ́ fún sister pé bro ìṣe God of will yẹ. At the end of the day, àbúrò ìyàwó pásítọ̀ tó náà ti ń runlé náà padà matchmake ìbọ̀dáhùn fún. By the time the sister will realize pé òun ti full all along, ó ti pé 42 nísìn. So it will be wrong for you to say that àwọn àǹtí tán ti gbó, tán ti dàgbà tó jẹ́ pé irú àwa yìí gan, àwa gbọ́njú mọ̀ wọ́n nínú Jésù ni. Kẹwàá ní nítorí wípé ńgbà tí wọ́n yọ̀ǹgì ṣe ni wọ́n ń ṣe akọ, ṣe ni wọ́n ń ṣe tí ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ wọn decency wọn àwọn ìyàwó tẹ gbé sílé òní. Over spirituality àti àmúsìn, fake loyalty, àwọn tó lóyà sí tó láwọn bàbá ẹnu Olúwa, àwọn ọmọ Olúwa òun gan. Àtàwọn fake vision, fake prophecy. Ẹni tó yẹ kó fẹ́ tó ní peace pẹ̀lú ẹ̀. Ṣó yẹ abáyé nísìn? Tó ní inner peace with relating with him. Táwọn bàbá ẹnu Olúwa kan, àwọn bàbá àjẹ́, àwọn bàbá oṣó bàbá èmèrè kan, àtàwọn ìyá àjẹ́ kan, tán wá sọ fún ẹ pé nǹkan ni will of God ayé ẹ, tán lọ matchmake ẹ̀ fẹ́yàn míì, tí wọ́n wá runlẹ̀ tó ń runlé. Àwọn nìṣòro ayé yín. Lọ́pọ̀lọpọ̀ àwọn sisters tí wọ́n máa ń wá DM tán láwọn ti pé 42, 38, 45, 46. Ẹni tó dẹ̀ jẹ́ fertility scientist tó ń sọ fún ẹ pé wá ọ̀nà kó o bí ọmọ. Tó o bá bímọ sọ́wọ́, kò ní kọkùnrin mọ́ wá. At any time kò ní kọ́kọ́ mọ́ wá. Bẹ́ẹ̀ tó o bá ti pass through fertility stage yẹ, even tọkọ bá wá ọmọ ò ní wá mọ́. Ṣó get formula yẹn? Èèyàn gbọ́mọ dání, kò ní kó má lọ́kọ at any stage in life. Ààrẹ ni tó bímọ 3 mẹ́rin tó padà lọ́kọ. But tó o bá ní ọmọ
tọkọ bá wá létà gan ọmọ ò ní wá mọ́ bẹ́ẹ̀ tó bá lọ́mọ tọkọ ò padà wá for everlasting wàá mọ̀ pé ọmọ yìí ọmọ rẹ ni. Of course nǹkan tí bàbá yẹn sọ is an advice. Tá a bá rẹ̀ wàásù yìn rere gan ṣé gbogbo èèyàn ni mọ́ gbà yìn rere gbọ́. So ọ̀rọ̀ téèyàn kan bá sọ kì í ṣe dandan ní kẹ́ ẹ gbàgbọ́ ṣùgbọ́n kẹ́ ẹ máa fi pé bóyá àwọn tó ti wà of age ẹni tó ti lajú sóko tójú ẹ̀ ti là sóko láti kékeré títí ń dó oko ṣé yóò mọ wora rẹ̀ ràn tí ó fi pé 40-45 kò ní wá ẹnìkan lóyún fún nínú gbogbo tí ń dóko wọn. Ẹni tó bá ti dàgbà tó ti tó èjì yẹn majority 90-95% of them over spirituality tí kì í sí iṣẹ́ bí wọn. Torí the way bá ṣe máa ń sọ kó tó di pé mo stop going to all those seminars mo máa ń lọ mo ní lórí old laptop mi tó pọ̀ kó tó di pé mo stop going there wọ́n á mọ̀ sọ bí ìpẹ́ ńlọnú náà ni. When I kinikan, I saw vision, I saw revelation, I dreamt. The Lord said, irọ́ sì ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan fàyè wọn fún Jésù débi pé the Lord will speak to them. So gbogbo àwọn relationship, àwọn beautiful relationship tí àwọn èèyàn mọ̀ ní at a very early stage in life. Àwọn sermon orí pẹpẹ yẹn, ìní mọ́ mú wọn dismantle àwọn relationship yẹn. Wọ́n á ní sister lágbájá ò ṣe God of will, brother lágbájá ò ṣe will of God. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bro tán máa fẹ́ fi àwọn sister yẹn gbà yẹn torí respect tá máa ń ní. Brother kò ní right láti wá bá sister directly kó ń fẹ́fẹ́ yóò lọ rèé bá pastor rẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó pastor yẹn wọ́n gbàbọ̀dè fúnra wọn náà máa purọ́ mọ́ sister fún bro tí ò dẹ̀ tí lọ approach sister yẹn tẹ́lẹ̀ yóò rò pé táwọn pastor ẹ̀ bá sọ nípa ẹ̀ ó yẹ kó ó possible kó jẹ́ ó true. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ti hewu tẹ́ ti wọ menopause sí ṣọ́ọ̀ṣì àwọn ṣọ́ọ̀ṣì ni ìṣòro yín àwọn náà jẹ́ kẹ́ settle down. Gbogbo àwọn bro tán fẹ́ fẹ́ yín tán lọ make enquiry lọ́wọ́ wọn nípa yín àwọn ni wọ́n purọ́ mọ́ yín. Mo ti rẹ́ni tíyàwó pásítọ̀ ẹ̀ purọ́ tó ní ọmú rẹ̀ ó ti fa ọmú lọ kò lọ́mú ó ti ṣe operation ọmú ó ti ṣe cancer breast. Tí bro náà tí ò fi continue pẹ̀lú àǹtí yẹn mọ́. It was later that the long run náà torí pé àǹtí ò ṣe breast operation kankan. Ìyàwó pásítọ̀ ló purọ́ mọ́ tó ní òlọ́mú tó ní fóòmù ni wọ́n ń kó sọ́mú ó ń pretend fún bro ni tí bro náà fi ságìnà. Ọjọ́ tán lọ ṣe retreat tán lọ ṣe ladies retreat táàbúrò bro yẹn àti sister yẹn tí wọ́n lọ sí female hostel tí wọ́n lọ wẹ̀pọ̀ nìyẹn torí wípé àǹtí yẹn ó lọ́yàn kò ṣe operation breast. So ọ̀pọ̀lọpọ̀ wọn over spirituality religiosity ìyẹn ló jẹ́ kí wọ́n gbó láì bímọ láì lọ́kọ kò kí ń ṣe pé wọ́n fi kékeré wọn rìnrìn àrè. Àwọn ìyàwó tọ́pọ̀lọpọ̀ yín gbé sílé aṣẹ́wó ni wọ́n compared to àwọn sister 45-50 tí wọn ò lọ́kọ. Many of them gun ọmọkùnrin rí because ìwọ tó ti pass through teenage age tó ti di full adult tó ti over 20 tó dẹ̀ pé virgin ni ẹ́ ṣé zina tó ṣe nígbà tó wà ní teenage age ló wà ẹ̀ṣẹ̀ lọ gbégbẹ́ when you are 25-30. Ẹni tó bá ti lè scale through teenage age tó wọ adult age tó dẹ̀ ní oore ọ̀fẹ́ àti keep virginity ẹ̀ kò sí tó ní kó má dúró títí tí ó fi pé 40 because nǹkan tára ò yùsùn mọ́ tẹ́lẹ̀ kán mọ́ sọ létí ẹ̀ gángbà tó ṣe rí. So ẹ má máa sọ̀sọ́kúsọ sí àwọn èèyàn tẹ́ ẹ bá wọ ṣú wọn ẹ má máa pariwo ẹnu kan tí ò nítumọ̀. So àwọn tí wọ́n ti dàgbà tán lọ́kọ tán bímọ títí ṣe pé bóyá ti má rìrì wọn bímọ síbẹ̀ majority wọn they are decent ladies kò dẹ̀ sí akọ kankan tó ń ṣe vision and revelation tẹ́ bá lọ wò wọ́n many of them are religious kò dẹ̀ ń ṣe gbogbo wọn ló ti rìnrìn àrè tẹ́lẹ̀ àwọn tán bá mọ̀ rìn àrè rìn tán mo kó dó láti kékeré tán ti ń dó kó láti kékeré wọn kì í gbọ́ láì wọ́n tiẹ̀ lọ́kọ wọn bímọ bí ò tiẹ̀ jẹ́ married yóò at least yóò jẹ́ single mother yóò ní ọmọ lọ́wọ́ bẹ́ẹ̀ni tó tójú ẹ̀ ò là ṣíṣe kúṣe láti ilẹ̀ ẹ wá ní kí lè tó fi pé 40 wọ́n dẹ̀ ń sọ pé fertility that baba was speaking as a scientist as a fertility scientist and he was speaking reality mi ní kò sí miracle torí tó bá yá ń sìn ẹ wá comment section ẹnìkan at the age of 70 ló lóyún mélòó nínú mélòó kí ni percentage bàbá yẹn dẹ̀ ní ẹni tó bá ti pé 40-45 tí ò bímọ rí ṣé ẹ rí kéèyàn lóyún kó bímọ rí ó yàtọ̀ réètì tẹ́ni yẹn tún fi lé lórí ọ̀fẹ́ àtúntì lóyún again ó yàtọ̀ sí ẹni tí ò lóyún rí rárá that has never been fertile that has never have any sign of fertility is different. Unfortunately kò sí ọkùnrin tó single ní ìsìn tí ò níyàwó rí tí ó fẹ́ fẹ́ ọmọ 40-45 years ọkùnrin 40
ṣé rí gbogbo ọ̀rọ̀ tán pa fún yín lórí pẹpẹ yẹn wọ́n á kàn bá ayé yín jẹ́ ni gbogbo nǹkan tí Ọlọ́run ò ní wá lára lé lórí tá a kàn manipulate tá a fabricate fúnra wa unfortunately nígbà tá ayé ẹ bá bàjẹ́ àwọn náà máa bú ẹ àwọn náà máa pè é ní tó jẹ́ tó ò bá lọ́kọ tó ń gbègbè sí ayé ẹ tó lálàáfíà tó ń sùn tó ń jí wọ́n á pè é ní lákìrìbọ̀tò bẹ́ẹ̀ ni àìmọye tí wọ́n pe irú àwa yìí àwọn tó sì ń ṣakitiyan àti relationship kí wọ́n settle down wọ́n á ní zina ni wọ́n ń ṣe àwọn tí wọn ò kọkùnrin tí wọ́n ń gbègbè sí ayé wọn lálàáfíà wọ́n ní wọ́n independent olórí burúkú lẹ́lòmíì ọ̀pọ̀lọpọ̀ àwọn religious people yẹn tó o bá gbọ́n kó jára ẹ kó jà fún orí ara ẹ kó wá báyé ó ṣe nítumọ̀ kó wá ojú Ọlọ́run kó gbàdúrà kó consecrate ayé ara ẹ fọ́lọ́run kó make decision ẹ àwọn tán gbàdúrà náà tán láwọn lọ ṣe God of will of God mélòó nú wọn ló láyọ̀ ìwà tẹ́ bá jọ wù síra yín ló máa dìtámì bẹ́ẹ̀ ṣe máa pẹ́ fúnra yín àti kádàrá oore ọ̀fẹ́ Ọlọ́run ọkùnrin tó ti 40-45 nísìn kò lè fẹ́ obìnrin 40-45 tí ò bímọ rí tẹ́mi bá lẹ́gbọ̀n ọkùnrin tí ò níyàwó rí tó wá jẹ́ 40 years kò lè mọ́bìnrin 40 years wálé bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn ọkùnrin tán ti níyàwó rí náà máa fẹ́ àwọn sisters yẹn nísìn ìgbà tẹ́ wá lọ comment section tẹ́ lọ ń rojọ́ láabi níbẹ̀ ẹni nǹkan tí bàbá wojú adé sọ ẹni kò dáa pé kí wọ́n má bímọ ẹ sì fẹ́ kí wọ́n ṣèyàwó kejì tán bá sì ṣe celibate tán jókòó wọn tán bímọ tán lọ́kọ ẹ̀yin náà lẹ́mọ̀ rojọ́ kí lẹ fẹ́ gan lẹ́yìn ayé yìí kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ wò ó kó la etí ẹ kó gbọ́ mi kó jẹ́ kí etí inú ẹ kó bá tòde ẹ ṣiṣẹ́ tó o bá jóbìnrin tó ti pé 40-45 tí o ò bímọ rí o ò dẹ̀ lọ́kọ rí ṣé yọ báyìí nísìn kò sí bóbìnrin ṣe dàgbà tó láyé yìí kódà kó lóyún kó gàgàgàrà báyìí kò sí ọkùnrin ó sì mọ wá toast yẹ èyí tó bá ń show interest tí ìsepò fẹ́ mọ bọ́ ọ dẹ́ṣẹ̀ ó fẹ́ mọ bọ́ ọ ṣe zìnà má sọ pé bí atoró ti níyàwó rí ọmọ sọ no ibẹ̀ ló máa darúgbó sí o àfi tó bá jẹ́ pé ò máa ò fẹ́ lọ́mọ láyé kò sí problem bẹ́ẹ̀ tó ti pé 45 tọkùnrin kan wá dé tó wá nítoró ti níyàwó ṣé yóò lọ lagi mọ́ yàwó ẹ̀ lórí àbí yóò pa yàwó ẹ̀ fún ẹ kó lè pa fún ẹ tó bá ti máa fẹ́ tí ìsepò fẹ́ mọ bẹ́ẹ̀ dẹ́ṣẹ̀ ó jẹ́ fẹ́ ọkọ kó la òbó ẹ kó bí ọmọ àdéjọ 45 ó sì ń dúró de single ṣé wọ́n gan tó jẹ́ single at 45 tó ò bímọ rí ṣé tó o bá ní àbúrò ọkùnrin tí ò bímọ rí tí ò níyàwó rí tó wá fẹ́ mú yàwó wá for the first time ṣó lè mú ọmọ 45 wá míwèé ọmọ 45 years tí ò lọ́kọ ó máa dàbí arúgbó ni torí ẹni tó bá lọ́kọ tó bá ń dóko dáadáa sperm ó wà proteinous ìmọ̀ mára dán ìmọ̀ ń anti-aging ni ìmọ̀ ń mú kí àwọn èèyàn kí wọ́n mọ̀ look fresh kí wọ́n mọ̀ look younger than their age because sperm contain potassium ó contain zinc tí máa ń jẹ́ kí ara produce protein ó dẹ̀ contain hundreds of proteins ó contain oríṣiríṣi nutrients tí máa ń mú káwọn èèyàn kí wọ́n look younger and fresher than their age. But this time around ìwọ tó ti pé 40-45 tó ò sí tó ò dóko o ò lè wàá hun jọ ni àfi tó o bá lówó lọ́wọ́ tó o lè fi tọ́jú ara ẹ so ń gbọkùnrin 40 tó bó wá mọ́bìnrin 40 dé bí ìyá arúgbó ló ṣe máa rí lẹ́gbẹ̀ẹ́ IVF and surrogacy tá ń pariwo èèyàn mélòó ló lówó IVF èèyàn mélòó gan lóró ń jẹjẹ láyé tá a wà yìí débi wípé yóò wá ní owó tí ó fi ṣe surrogacy tí ó ṣe IVF ó mọ iye tí surrogate mother ń charge as at 10 years ago tí mo léyàn kan tó ṣe surrogate mother fún yàn 15 million ló charge wọn 10 years ago that was 2015 ó mọ iye tí surrogate mother ń charge nsìn yàtọ̀ fún àwọn àwọn experts tí wọ́n gbowó iṣẹ́ wọn kó tó wá kan gbogbo àwọn materials àwọn instruments ẹ máa lò àwọn míì ò ń ṣe Naija èèyàn mélòó ló nírú owó yẹn lọ́wọ́ wà wá rí ọkùnrin tó ń show interest kò sí bó ṣe gbó tó kò sí bó ṣe ugly tó they will come o ò ní lajú ẹ kó owó ètò gidi wọn wá ní ẹ ṣé nìkan ni ọmọdé tọ́jú ẹ ṣé gbogbo ẹni tó lọ́kọ náà lọ́kọ wúlò fún àìmọye ẹni tó married tọkọ wúlò tó ṣe pé single bẹ́tẹ̀ àìmọye single mother gan tó ṣe wípé nítò ọkàn ẹ̀ balẹ̀ gan tọ́jú ọmọ rẹ̀ ju ẹni tó lòun wà lábẹ́ ọkọ lọ ṣé gbogbo ọkùnrin ló wúlò tó o bá fọkọ tọkọ ń bá kú ńkọ́ sóò ní tọ́jú ọmọ tó bí tọkọ yẹn bá kú tàbí tó wà bí aláìsí ṣé gbogbo ọkùnrin ló wúlò à ń sọ fún yín ẹ wá àyè àti bí ọmọ ẹ ń sọ pé kìnìún kan anybody can choose not to take the advice which is not wrong which is okay bẹ́ẹ̀ ọlá apá ẹ ti rí polygyny bí nǹkan èṣù òun ló fà ẹ̀ẹ́dẹ̀ kò lè tán ẹ̀ lè solve problem because life itself is not balanced so ẹ̀ lè máa wá balance scenario in a life inside a life that is not balanced so nǹkan tí bàbá wojú adé sọ kò ń ṣe gbogbo ẹni kẹ́ agree with him bẹ́ẹ̀ pé mo gbé fídíò èèyàn sórí péèjì mi ẹ lọ ń sọ̀sọ̀kúsọ sí èèyàn yẹn ń bẹ̀ mi ò ní gbà
lè lọ mọ búyàn lórí page mi tí mo dẹ̀ gbé mi mo gbé fídíò wọn sí page mi tí mi bá control comment section mi, that person can strike that page. So kò ẹni tó gbọ́ tí ò bímọ rí tí ò lọ́kọ rí ó decent. 90% of them are decent. Àwọn ọmọ tán wé wọ́ọ̀dù tán máa ń rìnrìn àrè yẹn wọ́n mọ bọ́n ṣe máa ń dọ́gbọ́n sọ̀rọ̀ ara wọn. Many of them náà máa ń fọ́kọ gidi jù. Many of them àwọn ọmọ all those bad girls na them dey marry good people. I dey tell you bọ́ọ̀lù ń ṣe design life nìyẹn. Majority of ladies that are good wọn kì í wà lucky in relationship bẹ́ẹ̀ náà lọkùnrin. Ẹ̀rọ ọkùnrin mi ìtọ̀ dáa tó fẹ́ dá méjì tó ṣe pé ìyàwó burúkú ní ọ̀fẹ́. Kì í ṣe gbogbo àwọn ọkùnrin tán níyàwó ńlé náà ní ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú àwọn ìyàwó. Ọkùnrin mi wà tó ní ìdìyàwó kejì. Ṣọ́rọ̀ mi ti yé yín. So àwọn ọkùnrin tán dẹ̀ lé wá bá wọn sister 40-45 ẹ̀yin náà lẹ́ba ayé wọn mọ́rin tán fi gbó tán sínú ṣọ́ọ̀ṣì. Gbogbo wọn tán fẹ́ fi hàn gbà kékeré ẹ̀yin lẹ́ni wọn ìṣe will of God wọn ìṣe God of will ayé wọn. So ẹ jẹ́ kán fẹ́ àwọn tí wọ́n ń wá wọn wá nísìn be it married or not. Ọkùnrin tó wá bá ẹ bóun fẹ́ ṣe ìyàwó tí ṣe pé ó fẹ́ mọ bẹ́ẹ̀ dẹ́ṣẹ̀ ṣé kò mọ̀ pọ̀ níyàwó tẹ́lẹ̀ kó tó wá. Ó yọ ní ìdìyàwó mi ní ẹ mọ̀ bẹ́ẹ̀ torí ẹ ti sọ gbogbo yẹn di bàbàrà ẹ ti sọ dẹ́ṣẹ̀ ẹ mọ̀ wá dé ẹ mọ̀ wá sọ pé níyan kí wọ́n mọ̀ bímọ kán mọ̀ lọ́kọ kán mọ̀ bímọ sẹ́yìn lẹ́dàá àṣì wọn lọ́mọ tiyín. Ẹ dá lérí ṣé ilé tí ò exist tẹ́lẹ̀ àwọn ilé kan wà tí ò exist tẹ́lẹ̀. They are non-living things that don't even exist before. Àbóbìnrin tó ti kó kúrò nílé láti bí ọdún 3-4 tọkọ wá fẹ́ yàwó mi yẹ̀wà níyàwó yẹn wá dá lérú ṣé lẹ́yìn exist tẹ́lẹ̀ ni bí lè bá ṣe rí kọ́kọ́ tó fẹ́ yàwó mi bẹ́ẹ̀ náà nílé yẹn ó ṣe rí nígbà tí yàwó mi yẹn bá dé. Ọkùnrin tí ilé ẹ̀ bá tòkò tó fẹ́ yàwó mi ìyàwó mi ò lè dá lérú. Bẹ́ẹ̀ ni tí ò nílé tẹ́lẹ̀ bá ti ráwọn tán nílé tẹ́lẹ̀ rí àwọn náà máa pariwo pé nìkan dálé ọ̀rú ṣó onílé gan tẹ́lẹ̀. Àwọn ẹni tó ti pé 45 téèyàn bá ti ń pé 45-50 tí ò bímọ èèyàn ọmọ yẹra fún wọn ní mọ̀ rán wọn lọ lé rẹ̀ wọn ní mọ̀ rán wọn lọ. Mo ní cousin mi kan tí ń rọ́tàn kan fún mi pé ìyá kan wọ́n ní kóun gbé empty crate lọ lé ẹ̀ ó wá ní kóun wọlé òun ò dáhùn veranda ló ń gbé crate yẹn sí tóun sá jáde. Mo ní kí ló dé ó lẹ́yìn tí ò lọ́kọ tí ò bímọ tó bá lọ réèpù òun kọ́. Mo ní èrò ọkàn rẹ̀ kò dáa. Mo ní ṣé o ti gbọ́ pé ó ti rèpù ọkùnrin kan rí sókùnrin kan ti lọ ilé ẹ̀rí tó rèpù rẹ̀ bí ṣe mọ́ rínu wọ́n sì ròyìn ìyáhùn àti ọmọ wọ́n fẹ́ lè máa fa hànú lẹ́ǹsọ́ọ̀sì àti ọmọ gbálẹ̀ ṣọ́ọ̀ṣì tí wọ́n máa ṣe gbogbo ẹ̀ tí wọ́n máa lóyà ni títí ìdàgbà tẹ darúgbó gbogbo àwọn tán fẹ́ wọ́n ní wọn ìṣègì will of God àwọn ẹni ẹlẹ́nìyà rẹ̀ fẹ́ ìyàwó mi láyé yọ̀ǹgì yá ti wá dàgbà ní ìsìn wọn sá fún ni ó náà ṣe ní sá fún gbà tí ó bímọ láti ọlọ́kọ society sì rè jẹ́ káwọn single tó sinmi jẹ́ kí wọ́n ní àlàáfíà. Wọ́n wá sọ pé kan bímọ wá sọ pé ṣé gbogbo àti ọlọ́kọ náà ní ẹni dùnú lé ọkọ àníkẹ́ni ẹlẹ́ni bímọ tó o bá ti bímọ sọ́wọ́ o ti mọ̀ pọ́ ọmọ rẹ ni bọ́kọ bá dé lálàáfíà ṣùgbọ́n tó o ti pass through fertility age bọ́kọ bá dé ọmọ ò ní wá mọ́ because o ti wọ menopause nǹkan sọ nìyẹn. But when you are not in their shoe you don't know what they are passing through. Ìkan tí ẹ̀ ṣì díẹ̀ mi ní ìjẹta àbíjọ́ wò pé sister Bọ́sẹ̀ ẹ̀dẹ̀ lẹ́ẹ̀kì ń ṣe matchmake tó bá yẹ pé máa ń ṣe ni òun ò máa even kó jẹ́ married òun ò tiẹ̀ máa a 41-year-old lady tí ò married tí ò lọ́kọ rí ẹ wá sọ pé rú yẹn ẹ wá ní ó ṣe kékeré àìdáa ni. Ẹ̀yin ò mọ̀ wípé ní ó máa ń ní stage kan téèyàn máa ń wá in life tó jẹ́ wípé tó bá jẹ́ pé ó ti ń ṣe tí ò dáa tó bá já láìdáa bẹ́yìn ṣe ń rò wọ́n yẹn ni wọ́n ní wà childless at that age but because pé wọ́n fẹ́ consecrate ara wọn wọ́n ní sùúrù unfortunately tó bá jẹ́ virgin sí majority ọkùnrin ò ní date yẹ once you tell a man that you a virgin kò ní fẹ́ ìmí ilé mọ́ gbé kọ́ọ̀lù ẹ mọ́ toró sì mọ̀ pé kò ní sí premarital sex kò ní sí pé láǹbàrẹ̀ èèyàn sùn kò ní sí yẹn majority of them wọ́n rìn jìnnà ni so àwọn tán máa ń pẹ́ tán ní relationship tán bímọ tán lọ́kọ yẹn they are decent people 90% of them I can vouch that they are decent set of people. Àwọn tán like ìranù ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin ìranù lẹ́sìn like ẹ̀ ń tẹ́ mọ́ dó tẹ́ dò tán tẹ́ bá yí ẹ̀jẹ̀ tẹ́ gbèjúlẹ̀ tẹ́ nífẹ̀ẹ́ mọ́ ńlẹ̀ mọ́ wá. Ìgbúdọ̀ rí kọ́mẹ́ǹtì burúkú kankan lórí fídíò bàbá yẹn mọ́ o if not wo mo máa jáde tán fún ẹni tó bá wá sọ̀rọ̀ sí bàbá yẹn máa jáde tán fún ẹni o. Bàbá spoke as a doctor as a scientist wọ́n dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ń sọ tó o bá lè take advice wọn wà lọ wá bí jòkó sí. Ó dẹ̀ ṣe jẹ́ nìyẹn tí n bá rí kọ́mẹ́ǹtì orí burúkú òfò kan bí mi ní take care yìí sí pẹ̀lú anybody o.
bó bá dẹ̀ ti wẹ̀ máa ṣe loyalty òfò kan ṣọmọ wọn ó ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kan fìlẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì tó bá rí tí ó ṣe ọ lóore ṣé wọn fún ọ wọn ò ní fọmọ wọn sáwọn náà bí ọ ọ̀pọ̀lọpọ̀ yín àwọn bàbá yín ìyá yín inú Olúwa àwọn náà bá yé yín jẹ́ tó bá wù ìkẹ́ gbọ́ tó bá wù ìkẹ́ mọ́ gbọ́ ọ̀rọ̀ tèmi ò lópin.